àwọn èèyàn jàǹkànjàǹkàn láti òkèèrè àti nítòsí pẹ̀lú àwọn ọkùnrin àti obìnrin ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ ló péjú pésẹ̀ sí gbọ̀ngàn ààfin Àjàlọ́run ti Ìjẹ̀bú Ifẹ̀ fún àpérò àti ìfilọ́lẹ̀ àkòrí tí wọ́n pè ní yíyan àyànmọ́ lórí ìtẹ́, ìgbé ayé ọba Adéṣẹ̀san Afọlọ́runṣọ́ Ògúntáyọ̀ àti ìtàn Ìjẹ̀bú Ifẹ̀ láti sàmì ayẹyẹ 30 ọdún tí ó fi wà lórí àlééfà ìtẹ́ baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí Àjàlọ́run ti Ìjẹ̀bú Ifẹ̀. Akọ̀ròyìn wa Agboola Elúfowójú ló ń jábọ̀ ròyìn, ẹ gbọ́ látẹnu rẹ̀ síwájú sí i. Nígbà tó ń kí àwọn àlejò àti àwọn èèyàn jàǹkànjàǹkàn síbi ayẹyẹ fífi ìwé náà lọ́lẹ̀, ọ̀jọ̀gbọ́n Gbémi Ọ̀nàkọ̀yà, ẹni tí ọ̀jọ̀gbọ́n Adémọ́lá Adéoyè ṣojú fún, ṣàpèjúwe àkọlé ìwé náà tí wọ́n pè ní ẹni tí a ti yàn láti jẹ ọba, èyí tí í ṣe ìtàn nípa ọba Adéṣẹ̀san Afọlọ́runṣọ́ Ògúntáyọ̀ gẹ́gẹ́ bí ìwé tó jẹ́ àkóónú gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú àwọn ènìyàn Ìjẹ̀bú Ifẹ̀ láti ìgbà tí wọ́n ti ṣẹ̀ láti Ọlọ́fin Ògbólú tó kúrò nílùú Ilé-Ifẹ̀ tí ó sì wá tẹ̀dó síbi tí a mọ̀ sí Ìjẹ̀bú Ifẹ̀ lónìí ní ọdún 1450 AD. Alága níbi ayẹyẹ náà tí ó tún jẹ́ olùfilọ́lẹ̀ pàtàkì, Olóyè Fọlá ṣàpèjúwe ọba Adéṣẹ̀san Ògúntáyọ̀ Àjàlọ́run ti Ìjẹ̀bú Ifẹ̀ gẹ́gẹ́ bí ọba tó ní ìran rere fún àwọn ènìyàn rẹ̀ tí ó sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mèremère tó jẹ́ ohun ìdàgbàsókè wọ ìlú náà. Ẹni tó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ pàtàkì ọ̀jọ̀gbọ́n Bánkọ́lé Òkúwà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì bá ọba Adéṣẹ̀san Ògúntáyọ̀ yọ̀ fún odindi 30 ọdún tó ti ní àpẹẹrẹ rere gẹ́gẹ́ bí Àjàlọ́run 42 ní Ìjẹ̀bú Ifẹ̀. Ó wá rọ àwọn ènìyàn ìlú náà láti rí pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba aláyé náà láti gbé ìlú Ìjẹ̀bú Ifẹ̀ débi gíga. Ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Àìná tó ṣe àgbéyẹ̀wò ìwé náà tẹnumọ́ wípé ìwé náà sọ̀rọ̀ ní pàtàkì nípa Ọlọ́fin Ògbólú lákòókò tó fi Ilé-Ifẹ̀ sílẹ̀ ní 1450 AD tó sì tẹ̀dó síbi tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Ìjẹ̀bú Ifẹ̀ lónìí. Ó ṣàlàyé pé ipa takuntakun ní àwọn ènìyàn Ìjẹ̀bú Ifẹ̀ pàápàá jùlọ ọba Adéṣẹ̀san ti kó wọ ìlú náà. Alága àti olùfilọ́lẹ̀ àgbà níbi ayẹyẹ náà, Kábíyèsí Àjàlọ́run àti àwọn ìjàǹkànjàǹkàn yòókù ni wọ́n parapọ̀ láti ṣe ìfilọ́lẹ̀ ìwé yìí. Lẹ́yìn náà ni ọ̀rọ̀ ìkíni kú oríire wá wáyé láti ẹnu àwọn ọba aláyé àti àwọn ìlúmọ̀ọ́ká tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Ìwé Ìjẹ̀bú Ifẹ̀ ni àti nǹkan tó ṣẹlẹ̀ láti bí 30 ọdún tí ti jọba, àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n á lè rí nǹkan kà, wọ́n á rí nǹkan sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn. Ìlọ́lẹ̀ ìwé tá a ṣe ó lọ dáadáa, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a lérò pé gbogbo ẹni tó wà mí lẹ́yìn ló máa ràwé yẹn láti lè mọ nǹkan tó wà nínú ìtàn ìlú Ìjẹ̀bú Ifẹ̀. Ayẹyẹ ọlọ́sẹ̀ kan yìí fún ti 30 ọdún tí ọba Adéṣẹ̀san Ògúntáyọ̀ ti gorí ìtẹ́ bàbá rẹ̀ ni yóò máa wá sí òpin ní ọjọ́ àbámẹ́ta pẹ̀lú ìkówójọ oní-bílíọ̀nù kan náírà fún ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ìjẹ̀bú Ifẹ̀. Láti Ìjẹ̀bú Ifẹ̀, Agboola Elúfowójú ló ń jábọ̀ ìròyìn.